gbà yíyẹ̀wò. Wọn dédé wá o, wọ́n níbi ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Ìran bàbá mi lónìí ìgboyà ló lédè ló lóhun ẹnu. Bàbá forí akọni àfidà lálẹ́ gàràgà. Ìdòwú Jẹ́nẹ́sì ló pé wọ́n ti lù ti fọ́ nítorí ọmọ lọ́jọ́ ìbí òní. Mercy Ìrèmídé Adébáyọ̀. Gbogbo etí tó bá ń gbọ́ mi pátápátá ẹ tẹ́wọ́ àdúrà fọ́mọ lọ́jọ́ ìbí ó jàre. Ìrèmídé o, bàbá sọ lórúkọ orúkọ wọn mọ́ lórí. Ire ọwá, ire òbòkun, ire ọ̀tún, ire òsì kó fi lé rẹ̀ ṣe bùgbé ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ìrèmídé òní kú láìtọ́jọ́, òní fàìsàn lògbà. Ire lójú owó rí, ire ni ó máa bá ọ. Bọ́mọdé bá ròyìn àṣàkàrà dùn. Kò sẹ́ni jábọ̀mí ṣọ̀tá láéláé, gbogbo ayé ni ó máa fẹ́ ọ. Tẹrú tọmọ pawọ́pọ̀ ṣàánú rẹ̀ mọ̀ ní wá dàgbà, wá pọwọ́pọ̀ wá kérigi jóbì. Jẹ́ ń tara ṣàṣà délé bàbá tó bí lọ́mọ bàbá rẹ̀ lọ́mọ wọn nílẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun o, olómi tútù o, èyí ni wáyọrin gbówó sí. Obìnrin gbóná, ọkùnrin sá. Obìnrin kò ṣe é gbámú, òrèyè ìyé o, ọlọ́gbọ́n tí ó ṣe é gbámú. Ìyá tí kò léegun tí kò lẹ́jẹ̀, ìbà Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. N ò ní gbàgbé láéláé láti délé yeye tó bí ọlọ́mọjàre. Ilé o, ọmọ wọn lúkà rẹ̀ àkókò, ọmọ olókè méjì takọtabo. Ọmọ ológun mọ́sá, ọmọ alọ́tẹ̀ mami, ọmọ òtọ̀rọ̀ láti èjì sọnù foríkóni ní òwúrọ̀ lọ. Ìran bàbá kalẹ́ ló lo òkúta, ìkàrẹ́ ọmọ sàpátá dowó. Ẹ̀yìn lọmọ ìjìrì òkè, ọmọ àdìlẹ̀ dógún. Ogun oníjà láíláí kọ́kọ́ wọn ní ìkàrẹ́ àkókò, ìkàrẹ́ ọmọ igi mẹ́ta òṣèlé. Ọmọ tójú aláṣejù bomi gbígbóná, ọmọ olókè méjì takọtabo. Ó ti ṣèyí, ọmọ ó ṣèmí. 100 ọdún láyé gbọ̀ngbọ̀n lókè, igba ọdún kan ni. Bí mo bá kí ènìyàn títí wọn ò ní gbàgbé láti kíra mi. Òyìnbó akéwì Ìrèmí jẹ́. Gbogbo wù mí káwọn mọ́kànnà ìbànújẹ́ kí àwọn ọmọ ká gbàrà tí mo dé gbàgede òtítọ́ ogun àjàyè ni mo jà. Èmi lè pọ̀ wẹ́wẹ́ ayé kò ṣe é ro kò ṣe é fà á ọmọ ní kálukú pọnmi lóko èrò tí ó pọnmi lóko ń gbé agbọ̀dẹ́. Èmi lògùn tó yìnbó Benedict Oyèkọ́lá Olútọ́lá ọmọ wọn nílẹ̀ Takọ̀.